ẹ̀yin èèyàn mi ẹ wò ó Tàfàṣégò àti MC Musiliu wọ́n ti padà parí ìjà wọn báyìí o. Nínú fídíò tẹ́ fẹ́ wò yìí ibẹ̀ náà lẹ ti máa rí bí iṣu ṣe kú tí ọ̀bẹ sì bẹ́. Ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ fún gbogbo wa kí gbogbo wa ká jọ wò ó. Ẹ má gbàgbé láti púùtì kọ́mẹ́ǹtì yín kẹ́dẹ̀ subscribe sí YouTube channel wa. God bless you. Alhaji Musiliu Ayinde Adesanya Alhaji Musaba Adekunle Seko ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ni alẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ wọn ní ìdílé wọ́n bẹ́ẹ̀ ni bàbá wọn láti ìṣòro wọn fà.
Àwọn kábíyèsí ni wọ́n dúró láti tó lẹ́nu ní kábíyèsí ní ìjọ ìṣẹ̀lẹ̀. Ó sì dá mi kẹ́yìn dá paríta níwájú kábíyèsí ọ̀rọ̀ mi. Lẹ́yìn ìgbà tó parí. Gẹ́gẹ́ bí Bàṣọ̀run bí wọ́n ti ṣe tọrọ ní ọwọ́ ẹ̀yìn méjèèjì wípé ní ìlú àwọn pẹ́ẹ́pẹ́ tó jẹ́ ọjọ́ àrùn tí gbogbo ayé àkọsọ pé dókítà láyé dọ́kítà bíi Usman tí wọ́n jẹ oyè gẹ́gẹ́ bí Bàṣọ̀run lọ́ọ̀fà ní gbogbo gbọ́dọ̀ tó ń lẹ̀. Àwa tí Ọlọ́run pè ní làrí ẹ̀ lórílẹ̀ ayé àgbọ̀dọ̀ bá wọn jù lọ́wọ́ ní. Gbogbo àwọn ẹgbẹ́ sọ tẹ́lẹ̀ àwọn ọmọ ìsọ Amẹ́ríkà sọ lẹ́yìn ó gbọ́dọ̀ ṣẹ bẹ́ẹ̀ ni. Kí ló rí? Ó ti àmì ìjọba méjì lọ́kàn náà.
ẹni tó bá kú tó tún sọ̀rọ̀ kó dákẹ́ àti láàrin kájíjú kálájú abẹ́ assurance tí ò ní klọ́ọ̀sì nínú abẹ́ assurance tí ò ní klọ́ọ̀sì nínú pé ó ti tán. kábíyèsí ó fi orí adé tó wà ní ìlú pẹ̀lú náà lẹ́yìn wa ní ìlú àjọkò ní àjọba ìlànà ìlú láti lọ́sà àjọpọ̀ ìlú. ní sábà adékúnlé àdìo ṣẹ́gbò ó ti kọ́kọ́ kù sí ọmọ mọ́tò ní sí bọ́ọ̀sì rárá bẹ́ẹ̀. bàbá mi ohun tí ẹ ní bàbá mi ó lè gbọ́ ẹ̀yìn àjọ fún mi ó lè gbọ́ ẹ̀yìn. Ìjọba ara ti jọ ọba àwọn àgbà yóò lò ìṣẹ́jú márùn-ún àwọn wọlé àpàdà láti. Thank you.